Fúnkẹ́, ṣé bí òun bá sọ̀rọ̀ látọjọ́ yìí? Èmi mú sáà mọ̀ bí mo fi ń bá ẹ sọ tí mo dẹ̀ bẹ̀ ẹ́. Mo fẹ́ kó mọ̀ pé à ń ṣe Ọlọ́run ọba tó dá wa gan. Ó ń dárí ẹ̀ṣẹ̀ wa jìn wá. Kí ló dé tí mo ṣe é fìfẹ́ dárí jìn mi? Fẹ́mi, kò rí bó ṣe ìròyìn ẹ̀ o. Mo dẹ̀ ti wá dárí jìn ẹ̀ o. Torí à ń ṣe Ọlọ́run tó sì ń dárí jìn gbogbo wa. Ó ṣẹ̀ mí o, mo ti dárí jìn ẹ̀. Ṣùgbọ́n tí mi bá wá ṣe ẹ́, kí ló dé tí mo bá ẹ sọ̀rọ̀ látọjọ́ yìí? Tó fẹ́ mi tó fẹ́ tó dá mi ní. Ọ̀rọ̀ wo tún nù, Fẹ́mi? Ó ṣẹ̀ mí. Ọ̀rọ̀ tí mo bá ẹ sọ látọjọ́ yìí, mo nígbà kó pé kò ti jẹ́ mi ní ìfọ̀. Ó yẹ kó ti sọ fún mi, kó ti say yes fún mi náà. Fẹ́mi. Yes, okay. O fẹ́ fẹ́ afọ́jú. Mo lè fẹ́ náà. Kò sí nǹkan kan tó ṣe ẹ́. Ìfẹ́ òtítọ́ ni mo ní sí ẹ. Tí mo ti dẹ̀ fi ń dá lójú pé mo fẹ́ fi ìfẹ́ òtítọ́ hàn. Fẹ́mi. Kò possible. Kò lè ṣeé ṣe. Mo ti fẹ́ ni tí mo nífẹ̀ẹ́. Tó náà sì nífẹ̀ẹ́ òtítọ́ sí mi. Fún díẹ̀ yìí, Fẹ́mi kò lè ṣeé ṣe. Kejì. Fúnkẹ́. Kejì. Fúnkẹ́. Kejì. Kejì o. Kejì. O lè bá mi bẹ́gbọ̀n ẹ̀ sọ̀rọ̀. Dá mi lóhùn ṣó. Fúnkẹ́. Fúnkẹ́. Bàbá yín bá wọ̀. Mo nífẹ̀ẹ́ obìnrin. Káṣẹ̀ ní lóòótọ́ ohun tí mo kún mo ti ṣàṣìṣe. Olódùmarè bá mi kó sí nínú. I'm telling you, listen. Wallahi, bí mo ṣe ń ṣe sí ọba tú mi kò ṣe sí mi ní ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Ṣé mo fẹ́ mi ní mo fẹ́ ni? I'm telling you, ó ti sún mi. Mo ní ìfẹ́ yẹn ti pọ̀ jù, mi ò tẹ̀ mọ̀ bó ṣe ń ṣe mí. Ọlọ́run, Fẹ́mi dẹ̀ ni kò fẹ́ rí mi, tí n bá pè kò ní píkì kọ́ mi, kí ló ṣẹlẹ̀ gan? O máa ń pè képi ikọ̀ rẹ̀. Wọ́n píkì kọ́ mi, láríwájú wọn mí náà. Ṣé mi ò dáa tó ni? Aláwọ̀ wa ọ̀tọ̀. Kí wọ́n lóde tó wá ọ̀pá ìjọba. Aláwọ̀ wa ọmọ ká ti ń ṣẹlẹ̀. Àṣọ lè tó báyìí ni Ọláìdé kí ló tó ń ṣe báyìí. Ó lè jù bẹ́ẹ̀ lọ, ọmọ bó ṣe ń ṣe mí náà. Mo sì nífẹ̀ẹ́ ó ti pọ̀ jù. Kò dẹ̀ fẹ́ rí mi, kí ló dé? Má mi bẹ́ẹ̀ jọ, ojú mi ojú rẹ̀ jọ. Má wọrí, má bọ̀ bá sọ̀rọ̀. Àmọ́ kankan tí mo kàn fẹ́ jẹ́ kó mọ̀. Tẹ́yìn obìnrin yẹn sábà fẹ́ mọ̀. Òun ni wípé téèyàn bóyá lè fi fọ́sà rẹ̀ bọ ọkùnrin míì lọ́rùn tó bá lè fi gbé ọ délé obìnrin wọn ò ní problem. Problem yẹn lèmi ń wò fún ẹ pé ṣé ò ní problem báyìí because mo bá bọ̀ mí lè bọ́rẹ̀ mi sọ̀rọ̀ ọ̀rẹ́ mi ni Olúwafẹ́mi màá bá a sọ̀rọ̀ dá mo sì mọ̀ pé yóò gbọ́ bọ̀ tó bá wá gbé ọ sílé tí ọba Olúwafẹ́mi ò nífẹ̀ẹ́ ó ní problem àbọ̀ òun pọ̀ ní problem ṣá. Ó mi ò máa kó bá tẹ̀yìn jáde mi ò máa ó lè tó báyẹn mi ò kí ẹ. Ó parí mo nífẹ̀ẹ́ ó ti pọ̀ jù. kò sí problem wọ́n pé o bá ní pé wàhálà tó yóò wà lẹ́yìn rẹ̀ o ní pé kò ràn kò sí problem. àdúrà ní kí wọ́n fi bá mi tì nídìí mi ò ní rí wàhálà. ọ̀dà Ọlọ́run ní jọ rí wàhálà. àkíláàsì ó máa padà nífẹ̀ẹ́ mi. Ọlọ́run ní jọ rí wàhálà. tó ti tán. mo ti ṣe tán. ó ti tán ọ̀dà ìyàwó bá fẹ́ mi má wọrí yín bọ̀ bá sọ̀rọ̀. ṣé ó ní kí n fọkàn balẹ̀. fọkàn balẹ̀. má wọrí má bọ̀ bá sọ̀rọ̀ ìbọ̀rẹ̀ mi ni so má wọrí ìṣẹ̀ má bá sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀yà sàmọ́ lọ́dún máa lọ́jú máa wù ẹ́ ìyàwó bá fẹ́ mi èmi lọ́rẹ́ má wọrí má bọ̀ bá sọ̀rọ̀ àní ó fẹ́ra kò fẹ́ra ní bá fẹ́ mi bí ogún kan báyìí gbé lọ́kọ́ bá fẹ́ mi bá fẹ́ mi lọ́rẹ́ mi. bẹ́ẹ̀ ni ìfẹ́ òtítọ́ ni ìyàwó mi ní sí mi òun náà dẹ̀ ni èmi náà ní sí ìyàwó mi we love ourselves a ti ń bára wa bọ̀ sí yìí it's more than 2 to 3 years mi ò lè fi ìyàwó mi báyẹn ṣeré o. báyọ̀ ọmọ kan tó ṣẹlẹ̀ má ṣì mí gbọ́ má pàfin fún mi lóyìnbó náà what I'm trying to say is this your wife she's extremely beautiful ó kò dàbí òdòdó ni tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin admire. Did you understand me right? So me wa fẹ́ with the relationship between you and I for long time relationship me fẹ́ kan tí wà kó ọkàn lórí obìnrin jù I wouldn't want you to get hurt because of your condition. Ifáwálé
má jẹ́ rí ẹ gẹ́gẹ́ bí ọ̀tá mi o. It hasn't got into that. Ẹnìkan kò mọ̀ kan tó wà láàrin mi àti ẹ. We have been together for more than 2 to 3 years. Why you want to become an hindrance in between us? See, I can't gain anything from it. I'm just saying, you know what? Let's forget about the matter. Did you understand? A kontoko ṣẹlẹ̀ ni pé mi ò like ẹ. Mi ò like ẹ. Ìyàwó olólùfẹ́ ẹ̀gbọ́n ló jẹ́ nsìn. Lára ẹ bẹ̀rẹ̀ sí ní gbọ̀n. Ẹ má ṣubú o. Olúfúnkẹ́ mi ọ̀wọ́n. Ìfẹ́ mi. Màmá díẹ̀ o. Ẹni sùúrù ẹ̀gbọ́n mi, àwọn iná. Ìfẹ́ mi. Àwọn níbí. Wá nọ́ọ̀tì ló ń lọ, west ló ń bọ̀. Ìfẹ́ mi. Báwo ni díẹ̀? A dúpẹ́ fọlọ́. Báwo lọ bẹ? Oh fine. Ṣé ọrùn yìí wà pọ̀ jù? Kò pọ̀ jù. Ṣé mi sí rí? Orí ẹ̀ yìí wà ń gbóná. Kò gbóná. Gbóló tí ń bọ̀. A kò sáré lọ bìkan ni. Up there is no problem. No problem there. Sorry. No problem. Uncle Fọwọ́lé kọ́ nìyẹn. Bí ni mo wà. Ẹ ká sára. Mi ò mọ̀ kó rí ní tẹ́lẹ̀. Ojú ló fọ́, etí òdì. Mo gbóhùn yín. Ẹ má ṣì mí gbọ́. Mo kàn wó pé irúfẹ́ yín kò kọ́. Báyọ̀ Báyọ̀ má tọwọ́ bọ̀ mí lójú náà. No, mo tẹ̀ máa lọ. Lórí ìkọ́tajọ sọ ẹ̀ mo máa wá lọ́la. a máa ríra data. Mo fẹ́ èmi àti ìyàwó mi ní ọ̀rọ̀ kan tá a fẹ́ jọ sọ. Wá máa lọ lẹ́yìn. Ó dà bọ̀dà wáyé ó dàbọ̀ ẹ kílé o. Ṣé wọ́n jókòó síta dàbí sílẹ̀? Àwọn ọmọ ilé ni. Wọ́n ní kéjì fi mí kalẹ̀ máa wọ̀. Ẹ jí mu ìdání. Máa wọ̀ àti wọlé. Olúwafẹ́ mi. Màláì ó máa ń pa mí lẹ́rìn gan pàdé mi. Ó máa ń pa mí lẹ́rìn gan. Mo tẹ̀fẹ́ jọ sọ fún mi láàárọ̀ kí ló wí lọ́wọ́ ara ọmọ afọ́jú yẹn. Inú mi tẹ̀tàn wá dùn náà, ọmọ afọ́jú yẹn padà wá jọ ọbọ náà ni. Olówó ní tó pẹ̀lú rẹ̀. Kí ló rí lára rẹ̀ gẹ́gẹ́ mo fẹ́ mọ̀ láàárọ̀ yìí. Tó fi sọ pé àfi la òun ló sáfẹ́fẹ́ tó fẹ́ gbé sílé. Ìwọ́n imagine pé tó bá tẹ̀ wá gbé ewé yín yẹn sílé. Tó bá fẹ́ bọ́ dáná. Okay, ẹ máa fara yín tẹ̀tẹ̀ lọ síbi tí ẹ ti jọ dáná ní kitchen náà. Àbí tó bá fẹ́ bọ́ fọṣọ wọ ló máa fọṣọ àbí because ìmọ̀ yẹn understand ẹ̀ tó fi jẹ́ sí pé ọmọ afọ́jú yẹn ló sáà ní pé ó fẹ́ ládùn àwọn ọmọ tí ń wẹ wá ẹlòmíì ò tún pè mí pé òun pé Olúwafẹ́mi o kò píkì kọ́ òun kò ṣe kinní kan wọ́n dẹ̀wó rẹ̀ náà ó fáìn náà wáyé tó ń tẹ̀lé ọmọ afọ́jú yẹn káàkiri kọ́ sọ̀rọ̀ orí òye mi mo fẹ́ kó tẹ̀ yé mi láàárọ̀ yìí dákun sọ fún mi kan tó fà tó fi ń tẹ̀lé ọmọ afọ́jú yẹn káàkiri. Ọlárẹ̀wájú ń gbẹ. o ò lè understand èmi mo mọ̀ nǹkan tí mo rí lọ́bẹ̀ tí mo fi wà rọwọ́ ó mọ gbogbo ọ̀rọ̀ mi ṣe rí náà ó mọ̀ pé nǹkan dùn fún mi dáadáa tẹ́lẹ̀ suddenly ó kàn tán mi ò lè máa bá báyìí lọ náà gbogbo ọ̀rọ̀ mi ṣàyẹ ìyẹn ló mú mi jáde tí mo fi lọ́dọ̀ àfà. Wa alaikum salam. Mr. Fẹ́mi mo sì kàdéhùn yìí èyí lè wà àkókò tẹ́ ń bọ̀ wá. Èmi ti fẹ́ máa jáde lọ. Ẹ wo àfà ẹ sáà má bínú sí mi sẹ́rí eyín ọ̀hún òun náà ló fa gbogbo ẹ sáà foríjì mi. Gbogbo ẹ̀ ṣe rí lórí ọ̀rọ̀ tẹ́ ẹ bá wá mo ti ṣe istihara lórí rẹ̀ istihara tí mo ṣe lórí rẹ̀ mo rí i pé ẹ ṣe àṣemọ̀ṣe kan sí ìṣẹ̀dá kan mo sì rí i pé àṣemọ̀ṣe tẹ́ ẹ ṣe nì ó burú gan ó ti sọ ìṣẹ̀dá nìdí bí ò ṣe fẹ́ kò bá wá dáa kẹ́ ẹ wá ìṣẹ̀dá náà kàn kẹ́ ẹ lọ tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ tẹ́ ẹ bá tún wá tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ kò bá tún wá dáa kẹ́ ẹ tún fi ìṣẹ̀dá náà sí aya. Àfà náà mo bá gbọ́ yín yé dáadáa ẹni mo ṣe àṣìṣe kan sí ìṣẹ̀dá kan tó ti wá sọ ìṣẹ̀dá náà di nǹkan tí ò tẹ́ lọ́rùn ẹ tún wá ní kò bá tún wá dáa kí n lọ bẹ́ẹ̀ tí n bá bẹ̀ tán kí n tún wá fi sí aya. ó dà bẹ́ẹ̀ tẹ́ ẹ bá lè ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan yín tó ti sọnù lónìí yóò padà sí bó ṣe rí. ìṣẹ̀dá kan ẹ wo àfà ẹ má wọrí èmi á lọ ilé màá lọ wò ibi tó bá já sí. ó dà bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ṣe. ń sì padà wá fún yín lábọ̀. ó dà bẹ́ẹ̀ ẹ̀yìn èmi náà ti ń lọ mo ń lọ sí mọ́lúdì ní ẹjẹ́ àjọ mọ́ lọ. jájọ mọ́ lọ. Ọmọ yìí ló sọ fún wọn ní pẹ́sẹ́lẹ̀ fún un lọ́pọ̀ yìí kí ló wá ò bá lè ṣe kí nìkan tó wá ò bá lè ṣe. ṣòrí ìyẹn gangan ló ń bá fún mi jù
torí gbogbo mo ṣe ń gbọ́ sí létí ayọ̀ mo ti lọ́kọ yìí náà ló ń sọ fún mi. Ó ti sú mi lè máa bá ó mọ̀ mí dáadáa náà mo wà òkè tẹ́lẹ̀ náà. Yes na I know you mi na. lè máa bá life mi lọ báyìí. Ìyẹn mo fi wò pé gbogbo ọ̀nà tí mo bá lè gbà gbogbo nǹkan tí mo bá lè ṣe tí mo máa fẹ́ ó ní fẹ́ kó bá mi sáré. Kí ló fẹ́ kí mi ṣe gàgà? Kí ló fẹ́ kí n ṣe gàgà? Mo fẹ́ fẹ́. Okay. Ìwọ lè máa fojú afọ́jú wò ṣùgbọ́n òun ni mo gbọ́dọ̀ fẹ́ gẹ́gẹ́ bá fàṣẹ sọ. Okay. Lọ fẹ́ mi. Má worry. Má help ẹ. Wà help me. Ó ti lọ. Sọ pé ó ti lọ má help ẹ. Báyọ̀. Ìkà ò ní kálẹ̀, kò ní kálẹ̀. Báyọ̀. Ìkà ní kàkà. Báyọ̀. Ìkà ò ní kálẹ̀ ooo. Báyọ̀. Kò mọ bí tó mi lọ. Kò mọ bí tó mi rè. Báyọ̀. Afọ́jú ni kò rí Báyọ̀. Afọ́jú ni. Báyọ̀. Bómi jẹ́ tí o dá o. Afọ́jú ni. Bí mo ṣe láàlá yẹn nìyẹn mo ẹnì kejì ẹ̀rù ń bà mí o. Ó tó kẹ́rù báyẹn ló tó àti òkè. Kí á lẹ òbẹ́ a lè ṣe sí? Ọwẹ́ náà ni màá ti béèrè. Wo ṣé ẹ̀gbẹ́ òbẹ́ nìkan kọjá tó mú ọpẹ́ nú ẹ mú. Ẹ̀gbọ́n mi. Wọ́n ń béèyàn kankan jà. Àti pé àwọn àtọ̀rẹ́ wọn gan ni èmi àti wọn látújọ́ máa ń wà all the time so wọ́n yìí ṣe oníjàgídíjàgò ṣe bẹ́ẹ̀ náà mọ̀ àwọn ṣèpọ́kọ yín ni wọ́n. Bẹ́ẹ̀ ni kí lẹ́dàá mi ṣàánú mi o. Ẹ fọkàn balẹ̀ kókò ní ìṣẹ̀lẹ̀ sí wọn fọkàn balẹ̀. Ìrẹ́ mi kejì aláyẹ̀ bá mi lẹ́rù nígbà tí mo tají. Ọmọdé yẹn sọ fún mi yìí gan sí ẹ̀gbọ́n ẹ̀gbọ́n tí mo. ọ̀rẹ́ ni kejì. Ìfẹ́ mi. Ẹ rọra o. Ìfẹ́ mi. Yes. Kí lẹ ń sọ mi bẹ̀rẹ̀ látàárọ̀ mo ti ń wá kejì ibi lẹ wà. Ibi la wà. Mo ti ń dúró díẹ̀ nínú ilé ìgbà tí mi ò rẹ́ ló jẹ́ kí n jáde síta ibi tí mo sọ fún ẹ pà ń lọ ń kọ́. Wo ṣé mo ṣe dáadáa jàre. In fact you are looking good. Àti Fúnkẹ́ ṣé ẹ̀wọ̀n àìmì ni bọ̀dá mi wo ló looking good ẹ wo bọ́tì wọn bọ́tì méjì ni wọn ò dé jọ. Mo dáre. Ẹ jí bá wọn ṣe. No má bọ́ wá. Ẹ jí bá wọn ṣe ẹ ní sùúrù ẹ jí bá wọn ṣe. Má bá ọkọ mi dé. Ṣé obìnrin mi ní ṣe bá bùrọ̀ wọn mo jẹ́. Ṣe sùúrù. Ẹ ti kí ló dé báyìí. Ó ṣe jàre. Ṣé mo lè bá ẹ̀gbọ́n mi ṣe nǹkan ni. Bẹ́ẹ̀ ni má bínú. Abẹ́ẹ̀ tún jẹ owó mi. Ó ṣe. Ṣé tí wàá fẹ́ máa lọ báyìí? Wọ́n ti fáìn báyìí. Ọkọ mi A jọ. tètè lọ káyé tètè. Ọkọ mi jọ torí Ọlọ́run kẹ́ tó lọ jọ má bẹ́ẹ̀ nìkan kọjá o. Mo fọ Ọlọ́run ọba bí ẹ ò ní jáde àìwọlé ò ní kúkú òjijì wọn ò ní bọ́bàtọ̀ fọ̀sẹ́ ìnànà ilé wa lágbára Ọlọ́run jọ torí Ọlọ́run má bẹ́ẹ̀ nìkan kọjá o. Mo rẹ́ni kejì ojú mi jojú ẹ̀rù ìjọba mi take care ọkọ. Aya mi ìjọ òun ló wá di pásítọ̀ àpàpàǹdodo tó jẹ́ kí n mọ̀ àdúrà ẹ̀ yìí ó sọ̀rọ̀ ọkàn jà mọ́. Bọ̀dá mi ṣé òyàwó yóò lè ṣàdúrà fún mi wọn ni. Má dọ̀kan mi ní aláwàdà ni. Àdúrà wo gbà. Àmì. Ṣé o wà ní sámi jẹ́ ká tó máa lọ ni. Ìyẹn ti láṣẹ. Babe. Àwọn ní bíbá ẹ. Ẹ má gbé mo ṣubú bọ̀dá mi. You are looking good. Ṣé ẹ ti kíra yín tán nìyẹn? Àtìkà. O ní fọjọ́ ọlọ́jọ́ lọ lágbára. Mo ti tó orí mi ti wú ó ti tó bọ̀dá mi. Mo rẹ́ni kejì. Ìwọ lójú wa o. Kejì. Mo ti gbọ́. Jọ sọkọ mi jẹ́jẹ́ o. Ṣé ẹ ní ọ̀gẹ̀ mi náà ni? Kejì o ṣe. Kí lẹ́yìn méjèèjì tún sọ. Ṣàlè sọ̀rọ̀ ni. Já lọ. Ìfẹ́ mi ẹ ṣe jẹ́jẹ́ o. Ó dàbọ̀ o. Ẹ má bá yàn jà o. Ó dáa. Ẹ máa dé láyọ̀.
ìfẹ́ ìwọ bá mi sálẹ̀ bá di odò ìfẹ́ mi Fọláṣayọ̀ ṣetán láti di omi wẹ̀ mo sì wẹ̀ débi tó lápẹẹrẹ. èmi tó lóyún lákàtà mi n ò sọ pé n ò wọ́ ọmọ. mo fẹ́ràn rẹ mo nífẹ̀ẹ́ rẹ ò ní tèmi. mi ò fẹ́ràn rẹ mi ò fẹ́ ọmọ máa lọ. ọ̀rọ̀ tí ọtí ìpàgọ́ sọ kò sọ̀rọ̀ níbẹ̀. ọ̀rọ̀ lọ́tí. àkàbà tó sì wà náà ni àfẹ́sọ́nà. onídọ̀tí ọmọ oníbàárà lásán lásán. ìyẹn ni kò ní báárà níyà bá mi sálẹ̀. wọ́n wá ní tẹ́ ẹ bá wá kọ̀ tẹ́ ẹ lẹ́ẹ̀ lọ wọ́n ní èmi amúkun lápò ara mi wọ́n ní kí n fúnra mi ṣe tó bá wù mí. wọ́n ní tí ọgbọ́n orí bá ti kú tí inú òwúlò mọ́. ẹni Ọlọ́run bá bùn kó bùn mí o. wọ́n ní jọ́tà bá ti rí bí bẹ́ẹ̀ ni bí ó sì wọlẹ̀. bí bàbá bá kú bàbá ní kú bó bá ti lóhùn ò ṣe mọ́ jó mọ́ bá tiẹ̀ lọ èmi ò bọ̀ owó bí nǹkan. sẹ́kù ló bẹ́ ni àbí iye. kí ló dé tẹ́ ẹ fi fẹjọ́ sùn àwọn agbófinró. bẹ́ẹ̀ bá kó gbogbo nǹkan tẹ́ ẹ nínú lẹ́tà lórí ọ̀rọ̀ ọmọ ayé ò ní bú yín. sọ pé òjò ń ṣèkìlọ̀. ọ̀nàbọ̀ yẹ ọmọ mi ò lóní mi ò lóní mi ò ọmọ mi ò. wà á mọṣẹ́ méjì òwòdẹ̀rí ọmọ aláṣẹlá ọba mi. $5 million ò lè san. ilé san ọmọ sálárì tí mo ń gbà níbi iṣẹ́ tí mo ṣe yìí náà. iṣẹ́ wo la fẹ́ bá wọn ṣe. tí bá tó ń parọ̀ pé wá fún nǹkan mi ni wọ́n pa àmọ́ tata. abiyamọ ò ní dẹ́kun ọmọ rẹ̀ kọ́mọ́ta ti wéré èṣù láàlú o. ẹ bọ́ pé ní mẹ́ta sọ̀rọ̀ lẹ́nu. bẹ́ẹ̀ mo sì wí fún yín o. wípé kí ni bàbá. kí ló fẹ́ ṣe. abẹ́jọ́ ẹgbẹ́ o. wọn ò ní jí ọgbẹ́ o. àbẹ́yẹ̀ sí tọkùnrin sí ilẹ̀ kan gbòó ni. tọmọ ya àtọmọkò ní ọ̀nì nítorí ó lálẹ́ gbòó. bí ó gbé mu ni báwo ló ṣe jẹ́. ṣé òun mi ṣeré ni. wọ́n ní ọmọ ìgbà jẹun lórí òtí ìgbà jẹun lọ́rẹ́ wọ́n ní ọmọ kọ̀bọ̀rọ̀ ló sùn ọkọ̀bọ̀rọ̀ ló sùn wọ́n ní ọmọ nàpa sokóbù sóòbù sáàrin ẹni ọba ṣe orí òní bá wọn gbé ayé mọ́. wo oúnjẹ tó gbé kalẹ̀. ẹ dúró ìyẹn ọmọ yín. òun lọ jẹ. ẹ kí ló tí ò wá kú. kò lè kú. kí ni ọmọ ẹranko rẹ jẹ tẹ́lẹ̀ ẹ̀kún títí sẹ́mi bẹ́ńkì sọ́lọ́dẹ. fẹ́ẹ̀rí a máa jó mi lára bí iná bẹ́ẹ̀ sì ni ìfẹ́ẹ̀rí a máa mú mi lótùtù bí òjò. ẹ jẹ́ kó jórí tí màá bí tí ó bá mi kalẹ̀. ẹ bá bí ìwé nǹkan. ẹlẹ́dùn ọlọ́run lọ́jọ́ ní òní jẹ́ kémi bí rẹ̀. kí ló dé òòsà lọ́run kí ló ṣẹlẹ̀ kí ló dé. ojú ọ̀dà. ebó ìta ni wọ́n ti ń jẹ tiẹ̀ inú lèmi ti ń jẹ tèmi títí a bá ń lọ sí ìmọ̀ ọ̀mẹ̀dá ní ibẹ̀ mo lọ. ń gbọ́ o kí ló ń ẹbọ kí ló ń. fádàrà ọmọ rẹ kékeré. fádàrà àti ọgbọ́n kankan. àwọn eré kò ṣe mo dúpẹ́ o bí òní tiẹ̀. ẹ gbọ́ ẹ lọ rí àṣẹ ẹ bọ̀ rí àṣẹ àṣẹ àṣẹ. ìyá mi àbámọ̀ dáadáa ní òjò àṣẹ àṣẹ. ìbámọ̀ ìbá ti lọ tipẹ́ bẹ́ẹ̀ ni ó rí àṣẹ nítorí odù fákan ló sọ̀rọ̀. kí ni fá wí. ilé ni mo ti jáde wá ọ̀dẹ̀dẹ̀ mi ni mò ń tọ̀ bọ̀ adífá fún òdí lọ́jọ́ tó sáwó lọ sí òde oko ó jókòó ó fẹ̀yìn ti jẹ́ àkókò ire gbogbo dà wá o gìrìgìrì òkè kìí yẹ̀ tí fi ń gbẹbọ tiẹ̀ ire gbogbo dà wá o gìrìgìrì bẹ́ẹ̀ ni ó rí ẹ lọ rí ẹ bọ̀ rí ṣùgbọ́n nígbà tá a tún gbé fagilẹ̀ lẹ́ẹ̀kejì ifá fọhùn kí ni fá wí. iná lójó lóko iná boko jẹ́ òjò ló rọ̀ láàlà ó gbégi ní bùnbù adífá fún àtẹ́lẹwọ́ tó lóun ó fi wèrèpè sọ̀sọ́ ojú kí wèrèpè wá tó sọ̀sọ́ ojú wàhálà ohun ìdààmú á ti dé bá ní ìyá mi wàhálà ń bọ̀. níbo. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kì í sẹ́yìn ṣùgbọ́n ẹni tá a wí yìí ó súnmọ́ yín kódà ojú yín lẹni náà jẹ́. ó súnmọ́ mi. bẹ́ẹ̀ ni. ta ló tún wá fẹ́ súnmọ́ mi ju ẹyinjú mi kan ṣoṣo tí mo ní lọ olúwa fún kẹ́mi. ìyẹn àbúrò yín ìhun náà ni.
Òun ni ó ṣe ìyá mi. Olódùmarè mọ́mọ́ jẹ́ dídààmú. Kí la wá fẹ́ ṣe báyìí? Kí la fẹ́ ṣe báyìí? Ṣíṣe. Bọ́rọ̀ ọba rí báyìí. Ohun alẹ́ ṣe sí wà. Dúpẹ́. Dákun ṣàánú. Ètùtù láàṣẹ. Tí ó sì gbọ́dọ̀ pẹ́ tí ó jẹ́ ní kíákíá. Ní tó bá jẹ́ tètùtù náà kò sí wàhálà. Á ṣe náà ni ó ti di ṣíṣe náà nù. Ìyẹn wá gbọ́dọ̀ jẹ́ ní kíákíá. Ìwọ náà mọ̀ bí sí mo lọ bó ti wà very very important sí mi. Ṣé tí mo bá dé ṣé kò tí ì pẹ́ jù? Ní kò burú. Bẹ́ẹ̀ bá dé á ó sì ṣe. Tí má ti dé. Bẹ́ẹ̀ ni. Ó ti di ṣíṣe náà nìyẹn. Tí má ti lọ tí má ti dé mo wá bẹ̀. O ṣé mo dúpẹ́ o. O ò ní nìkan ṣayé o. Ìyá mi. Wo ewé ò máa jẹ fún ọ. Àìsàn ò máa jẹ fún ọ. O ò ní tójú ilẹ̀ mọ́lẹ̀. O ṣé mo dúpẹ́. Tí má dé mo wà fún mi. Mo tẹ̀ ṣe gangan sórí àkáǹtì. Mo jẹ́rìí. O ṣé mo dúpẹ́ o. Èyí tẹ́ mọ́ ṣe sí òun náà ni o. Kò sí wàhálà mọ́ wọlé. Ẹ ṣeun. Má ṣe. O ṣé gan o. Ẹ lọ re, ẹ bọ̀ re. Bẹ́ẹ̀ ni ó di. Tanya, boleh tanya? Boleh. Mo sọ náà, mo sọ. Fúnkẹ́, Tanya gangan náà. Má tọpasẹ̀ jẹ̀ tí òkun o. Kémi má tọpasẹ̀ jẹ̀ tí òkun. Bẹ́ẹ̀ni. Èmi gangan fẹ́ tọpasẹ̀. Dúró, ọ̀rẹ́ mi lè fọ́jú, àmọ́ èmi ò fọ́jú. Àti wípé èmi gangan fúnra mi, mo ní kan tí mo jẹ tẹ́lẹ̀ ikú. Who are you? Bọ̀dé Afáwálé. Mo gbọ́ ẹ. Ojú tó wọ̀hún títí, ó ṣàgbákò ojú tó fọ́ ni o. Àtẹ́lẹsẹ̀ tó wá ẹ̀gún, ó soje sùrùsùrù ni. Bọ̀dé Afáwálé, ẹ má wá ìdí mi o, kẹ́ mọ́ bá rí ìrúkú. Mo wí fún yín náà. Fúnkẹ́, kémi má wá díẹ̀. Kò burú. Mo wí náà. Àmọ́ Fúnkẹ́, kí ló dé tó mú àbúrò ẹ̀ dání? Gẹ́gẹ́ bó ṣe mọ̀, ọ̀nà kì í dín málàdá. Ṣọ́rẹ́ mi. Deixa como assim? Agora, isso aí. Conversa na bandina. Ela com uma minha dada. Hello, Booster. Mo ti wà ní location yẹn. Mo ti wà ń bẹ̀. Máa fọ pọ̀. Máa dé mi nísìn. Ọ̀la bí ìfarapamọ́ fún ẹni. Ọ̀la bí mo tọmọ wọ́n ranjú mówó ni. Àwa ranjú mọ́ gbogbo kó ṣe sẹ́tù ni. Bẹ́ẹ̀ni kò ranjú mówó. Wọ́n fọ́ ṣá, wọ́n ti rí wọn sọ́yà fún mi ẹ̀bà. Ṣé kìí sáà bẹ́ẹ̀ ni? Ilé
Yo sí yo. Tèmi. Adó. Ilẹ̀. Ọláríwá. Ọláríwá. Àlàyé mi kò ní bàjẹ́. Kò ní bàjẹ́. Wàláì o máa ń gbé mi débẹ̀. Kò sí èrè. Mo rọ́wọ́ ẹ̀. Ọ̀rẹ́ mẹ́sẹ̀gì yẹn àbí. Ṣáwo ni àbọ̀gbẹ́ rẹ̀? Àwo ni. Iṣẹ́ mo lè send ẹ̀sẹ̀ yẹn. Mo rí formation. Náà mo fẹ́ kẹ́ bá mi jíṣẹ́ lé lérí. Àbíkọ́ ìbò ló ti fẹ́ lọ. Yẹn sí problem lọ́mọ pé mi ṣàbí nínú kí n tọ́ kúrò mi gbé wá sí. Mo da o mọ̀ kankan pé yín yẹn. Mo mọ̀ kó mọ̀ kankan pa ẹ̀. Àbí gógó gọ́bẹ̀ apaniwẹ́rẹ́ agbẹ̀míyàn bí àṣàrí. Ibi tọ́lọ́ rẹ̀ wọ́n sí nìyẹn. Inspirality àbúrò inspiration kò máa ń gbé wá. Mo jẹ́rìí ẹ̀. Fẹ̀mí ẹ̀ balẹ̀. Iṣẹ́ yẹn ṣá bóòlù ti fẹ́ lọ àwọn kó yàtọ̀ sáwọn iṣẹ́ tí mo ń gbé fún yín eléyìí nísìnyí so mo gbọ́dọ̀ mọ àmọ́ǹtì ẹ̀ lónìí yẹn báyìí. Kò sí padà ọwọ́ kan àbọ̀ náà ni. Ọwọ́ kan àbọ̀. Ẹ̀mí kan 1.5 ẹ̀mí méjì 3 mi ni ó yí lọ nìyẹn. Ẹ̀mí kan náà ni. Ẹ má sọ pé mi kàn tàbá dọ̀ tàbá bá àwọn ẹ̀mí tó pọ̀ ń bẹ̀ àwọn afáyà gbogbo wọn á tó pẹ́ mi kàn tí ń lé sí yóò jẹ́ chain. Ẹ mọ wà ẹnìkan tí mo ra yín sí yẹn ẹnìkan yẹn. ẹni tá a ṣe sọ̀rọ̀ nípa ìkú ènìyàn barapa ni olójú. Gbogbo ẹ̀ mo ti fún wọn ní information wọn ìyẹn ti wà. Àbí pa àwọn gbogbo ẹ̀ lẹ́nu ẹ jẹ́ kó sọ̀rọ̀. Ọ̀ya sọ tiẹ̀. Ẹ fún information ẹ̀ gbogbo. Gẹ́gẹ́ bí mo ṣe sọ abarapa èèyàn ni ó fọ́ lójú ọkùnrin. Ọ̀rẹ́ orí mi tàn náà. Bọ́lẹ̀ ń bẹ àwọn eléyè nájà yìí tán bá ti pè náà ni o bọ́lẹ̀ ń bẹ. Aláyẹ má jẹ́ ká pẹ́ lórí ẹ̀ bóyá eré náà nìyẹn a máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ fẹ́ kò sí a máa get back sí ẹ̀ rẹpẹtẹ. but nǹkan kan ló wà ń bẹ̀ ọ́ tẹ́ bá ti gbẹ́kun ni ẹ má di bẹ̀ ọ́. Wow. Because àlàyé ìwé kan ṣe ń gbọ́n tó ń ṣe gbẹ́ dẹ̀ mọ̀ pé àwọn ọlọ́pàá máa wá síbẹ̀ wá ṣe investigation tó bá dẹ̀ ti pàlàyé ṣe ń gbọ́n òun lọ ń ṣe bí yorùbá-díẹ̀ tójú ti pa tí ẹ mọ̀ rú ẹ̀ má lọ cast mi o mi mọ̀ yá ẹ rí o. Kò débi o mọ bí tó gbà débi. Kò mọ bẹ̀ ládọ̀ tó bá yẹ jẹ́ kò sí rẹpẹtẹ. àbílẹ̀ tì nù. ayáwèrè. Wà á jẹ́jọ́ àní o máa gbọ́n mà á. Àti ikọ́ mà. Wọ́n gbọ́ jẹ́ àti gbẹ́sẹ̀ kọ́ yá bẹ́ẹ̀. Ó jẹ́ Jáde kó lọ àṣẹ mi. Já lọ́jọ́ ẹ máa fọ̀ fẹ́. Àbúlẹ̀ kò jẹ́gẹ̀. Màá rí náà. Wá àwọn onídìí ní secret. No, tí nìyẹn. Ní sùúrù àti dúró lọ́dún tí wọ́n ṣe gé ẹ dúró alẹ́ máa ní sùúrù. Wo látàárọ̀ jàre. Rárá gbé kejì. Ẹ ní sùúrù mọ̀ nǹkan tó máa ń kan yín lójú. Wo ó tirẹ̀ bí jàre látàárọ̀ tí èèyàn kan ti da gbogbo ẹ̀ kàn lọ bọ̀ láti. Sáà ní sùúrù. Wo mo rẹ́ ní kejì. Ní bíbá ẹ̀. Nǹkan tó máa ṣe sáré lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi tí mo sọ fún ẹ láàárọ̀ lọ bá mi pè wá. Nǹkan tí iṣẹ́ tí mo ní kó wá bá mi ṣe kó ìjà bá mi ṣe àsìkò tí ń lọ. Kí ló bá yín pè wọ́n? Sáré lọ. Má mú mi wọlé. Má mú mi wọlé tẹ̀ ni mo ti rìn ni màá wọlé fúnra mi. Afọ́jú ni kò rí nǹkan kan. Afọ́jú ni. Bòmí jẹun tí ó dá o. Afọ́jú ni.
ìfẹ́ mi. Báyọ̀. àìdín bá gbogbo ẹ̀. Yé ikú ló ń tẹ̀lé ẹ bọ̀ yìí. Ikú bí báwo. Báyọ̀ ìfẹ́ mi wọ́dà má bọ̀. Àwọ̀ ni. Kí ti rí nǹkan tó máa yí ẹ padà. Ìfẹ́ mi yé ìfẹ́ mi mo dáhùn. Tani ẹ? Sani ẹ? Ẹ sọ pé yé mo dáhùn. Wà pẹ̀lú ẹ̀. Okay sir. Yes ma. Ikú ló wọlé tó lọ. Yé! Èmi ni booster. Green snake under the green grass. Apaniwẹ́rẹ́. Agbèmíyàn bí àṣàrà ìlú. But mi bá tiẹ̀ wà. Yes sir. Ọkọ ẹni mo wá wà. Yé ọkọ mi. Báyọ̀ Báyọ̀ kò sílé. Báyọ̀. Ọkọ ẹ̀ ò sílé. Bẹ́ẹ̀ ni kò sílé. Shooting. Alive. Search everywhere. Ẹ jọ̀ọ́ kí la ṣe? Tó ń parọ́. Mi parọ́ kí la ṣe? Afọ́jú tó ń parọ́. Afọ́jú tó ń parọ́. Kò sọ́kọ̀ ẹ lára. Wọ́n sílé. Kò sẹ́ni kankan lórí ẹ̀. Gbogbo ilé mu jẹ́ kò sẹ́ni bọ́dì. Àtẹ̀mọ́ tọ́lẹ̀ tí wọ́n mú síbẹ̀. Ṣé ká ẹ̀ náà ṣó ṣe fàájì ká tó wá bí ni? Àlàyé mi ti já àwọn kan wò. Bọ́tà tèlé dé ní ó gbọ́ gate. Má ṣe nàgà sí tọwọ́ rẹ̀ tó. Má ṣe nàgà sí tọwọ́ rẹ̀ tó. Ìyá. Yẹ má yẹ sá. Ọkọ ẹ̀ ò sínú ilé lóòótọ́. Mo sílé ìpawọ́. Èmi ọmọ ibi tó gbé sí o. But máa lọ sìn. Yes sir. I'm going! Yeah! But tí bá padà. Yes sir. Ìní pààyàn kan mọ́. Yeah! Ẹ̀mí méjì ló máa lọ sí. Ẹ jọ̀ọ́ ṣàánú wa. Kí ló ṣe? Because àbọ̀rẹ́ sí! Ọlọ́jọ́ kú mo yẹ. Ọjọ́ kú yẹ o. Sùn síwájú. 100. Bro, movement. Báyọ̀! Bébì! Ìwọ́dà! Àwọn olóhùn wá mi bọ̀. Báwo ni wọ́n sì mọ̀ pé wọ́n wá mi bọ̀? Kò lè yẹ ìwọ́dà. Kò lè yẹ ṣàmà wọlé. Ìfẹ́ mi jẹ́ ká wọlé. Má ṣe nàgà sí tọwọ́ rẹ̀ ò tó. Má ṣe nàgà sí tọwọ́ rẹ̀ ò tó. Èmi green grace under the green grass. Kò sí nǹkan tó kàn mí pẹ̀lú tàtàtà níwájú gbogbogbò. Èmi apaniwẹ́rẹ́ jayé agbẹ̀mí èèyàn bí àṣàrà ìlú. Ọmọ ó bá mi lẹ́jà fún mi ní parọ́ fún yín mo wá àti ilé yẹn. Nígbà tí ẹ̀dẹ̀ sọ pé kí n pa obìnrin, ọkùnrin lè rán mi sí mi. Mo trace ẹ̀ tó fi wọnú ilé yẹn lọ báyìí. Màá wọlé báyìí mo wá àti mi understand. Ayé sọ fún mi pé ghost lẹni lọ bánu lé náà. Ọ̀rẹ́ ìwọ ló pa ògbélé náà. Ọjọ́ kí ni àná ta gbọ́ ìbà yóò sọ fún mi pé òun ò kí ń nájà bíbá yìí. Ẹ̀wọ̀n àyẹ̀ ti lọ fáà o, ẹni tí o bá fìjà lọ ló pe rẹ̀ lọ́lẹ̀ o. Ẹ bá gbọ́ pé ẹ lè ṣiṣẹ́, ẹ dúró mi padà fún mi. Ayé rẹ̀ máa bàjẹ́ ni. Àbí kò fẹ́ dà ẹ wo, kò ṣeré lórí àpáta táwa wà yìí o. Aláyé kò fẹ́ dà fún ẹni o gbéṣẹ́ fún booster. Àwa lọ sàwádé ọ̀rọ̀ asáré àsápájú àbọ̀fẹ́ sórí burúkú. Máa dá sí ẹ la látòrí àpáta táwọn èèyàn yẹ wa kò yìí. Àlàyé. Ojúgo wọ́n ló lẹ́nu lọ́dọ̀ wa o. Àlàyé. Alibarika booster. Ọ̀rẹ́ wa tó boost. Ìwọ ló kọ́ sọ pélé yìí náà. Ní sùúrù jọ, o sọ pé fẹ́ wá jà bí àyín náà. Ṣé kẹta àjọ sọ pé ipa tó kò lé nìyẹn ni? O sọ pé fẹ́ wá jà náà. Yóò ṣe ní jà náà. Ní sùúrù. Sáà ní sùúrù. Kúdà náà kí ni ṣe ní ṣe? Bọ̀ booster o fọ́kọ̀ fò. O fọ́kọ̀ gan o. Ó dẹ̀ yà mí lẹ́nu. Àtijọ́ ń ṣiṣẹ́ bọ̀ nísìnyí how many years nísìnyí? Ó ti pẹ́ náà.
iṣẹ́ kínkínní la wá gbé fún ẹ wàá ẹ̀sán wa ń sọ sórí kan fún wa pé ghost kan kíní jẹ́ ghost lọ́dọ̀ ẹ̀ bí mo mẹ́ wáyé tẹ́lẹ̀ fi wá rí báyìí fún ẹ lọ́wọ́ àyè ńlẹ́ ó fọkọ̀ ó dùn mí gan ó wọ̀ mí la gan ó fọkọ̀ bọ̀ ó bà náà nìkẹ́ sí bàjẹ́ wàá ti get mo á fún yín ní bí i 7 days ẹ dákun yìí tọ́lọ́hún 7 days ni mo fẹ́ méjèèjì ẹ lọ bá mi clear ẹ̀ṣẹ̀ yẹn àbí tẹ̀ bá ti wá rí bí clear ẹ̀ṣẹ̀ yẹn ẹ bá mi dá owó yẹn padà 1.5 yẹn ẹ bá mi dá padà. ẹ bá mi dá padà. Ọlárẹ̀wájú èmi ò fún wọn ní 7 days kankan mo fún wọn ní 3 days kán dúró mi padà àbí kán kí yanjú nǹkan tí mo gbé fún wọn ṣé bá ti sí yẹn. booster bó ṣe jẹ́ nìyẹn o bó ṣe jẹ́ nìyẹn o ojúgbò ayé ẹ̀fẹ́ bàjẹ́ ni booster mi kì í pààyàn sí ẹ lọ́rùn náà ojúgbò òde ní falẹ̀ dáadáa fẹ́fẹ́ ṣàgbákọ̀ ni àlùbáríkà wọ́n mọ̀ bàtà ni ọ. Ọlọ́run nìkan ní kó ogun ìtajà ṣẹmọ̀rọ̀ òkú ní pàjẹ́ sábà mo mọ̀ ní tí wọ́n bá mọ̀ ní mo bí aláya yẹn dá apanimọ̀ gbogbo wọn fẹ́ kó jíra wọn ni ọ̀kọ̀rọ̀ jí ẹyin méjèèjì mo bí kú ẹ̀fọ́ kọrin yóò lọ ni ìdùnnú ó jẹ́ èrè tó bá ti pọ́jọ́ kan yóò lọ ni. Ọba fẹ́ mi. Tọ́ni fún mi lọ́wọ́ ni. Mo fẹ́ ṣe bẹ́ẹ̀ ni, mo fẹ́ mi náà tún àbí sẹ́ kí n ṣe bẹ́ẹ̀ dé. Mo fẹ́ tẹ̀lé mi lọlé ni. Yàrá wa pọ̀, yàrá pọ̀. Kàyé má fi nínú Àbújá bá fẹ́ mi fẹ́ gbéra l'Àbújá fẹ́ gbé mi l'Àbújá nínú Àbújá. ìkà ò ní kálẹ̀. Ẹ kú ilé lẹ́yìn o ẹ kú ilé o sí dáadáa la bá yín o. ní ara ìkànnì kàtà. Abáfẹ́mi wá sùn sí mi ní. Mo bọ̀ wá mọ́ sí júlé wa la wà. Àná wá sùn sí yín. Ilé wa la wà ti délé. Ẹ ṣe àti ìlú afọ̀nkẹ́mi. Àmì àǹtí mi ẹ ṣeun. Ẹ kú àbẹ̀wò. Àti dé gẹ̀ẹ́tì. Ẹ má wọ àǹtí mi ẹ má wọ yìí ilé wa ni gbogbo ẹ̀ láti mọ̀ kò sí ìyọ̀ àǹtí mi nílé sí jù báyìí lọ. Ìwà Fúnkẹ́mi. Yes ma. Kò ní ṣèmí ẹ̀ fún mi lágbára Ọlọ́run. Àmín. Ẹni tó ṣe é báyìí kò ní jẹ́ Ọlọ́run sọ náà sókùn fún ayé mi lágbára Ọlọ́run. Àǹtí mi ẹ wọ ẹ nídìí gbogbo àkúmọ̀tẹ́ lọ́hùn fi ṣe ẹ wọ ẹ jẹ́ ká mẹ́nu kó òbí yẹn àmọ́ gbogbo ọ̀rọ̀ tẹ́ bá mi sọ pátá òní màá mú lò. Òun ẹ pé ẹni jù mí ló jẹ́ mi ò lè fẹ́ kí kankan sí ẹ bó ṣe wà yìí. Sọ wá rí Ajíbọ́ ti fá ọ̀rọ̀ tó bá rí ó lágbára o kì í bá tì mí o. Bá mi sọ fọ́kọ ẹ̀ ẹ má bẹ́ẹ̀ nìkan kan jà ìwọ náà mọ já o because ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ tó bà mí lẹ́rù ni ẹ̀rù bà mí gbà tó sọ because agbọ́ ti fá sí ó sọ̀rọ̀ fún mi kò lè sọ̀rọ̀ kó má ṣe o jọ ń torí ọ̀rọ̀ lọ́hùn mọ̀ bẹ́ẹ̀ nìkan kan jà torí ewu tó ló wà ń sin àwọn ibi tó máa ti wá jọ ń torí ọlọ́hùn mo fẹ́ kó wà very very careful jọ ń torí ọlọ́hùn. Àǹtí mi ẹ̀yẹ má ṣèyọnu màá tó sọ fọkọ mi náà tó bá dé ta la fẹ́ bá jà mi ò rí iná ọkọ mi náà ò rí kí la wá fẹ́ fi jà àti mi àmọ́ pẹ̀lú gbogbo àlàyé tẹ́ ṣe fún mi a máa ṣọ́ra tọkọ mi bá ti dé báyìí màá ṣàlàyé bí tẹ́ sọ fún mi. Tọkọ ní ṣe é fún mi tọkọ ní ṣe mí ẹ fún mi lágbára Ọlọ́run. Àǹtí mi báwo wà ní báyìí. dandan ni ẹ wá máa wọlé láti mú ẹ wọlé padà. Àǹtí mi ẹ má ṣèyọnu ojúlówó kúkú fọ́ ọgbọ́n orí òkú òun bẹ́ẹ̀ àǹtí mi mo rí yín ná
ẹ kílé o ẹ máa káwọn ọmọ yín. Àjíkẹ́ máa rọra. yes àti mi ẹ máa ṣe bí inú ilé ọ̀dọ̀ mi ni gbogbo ẹ̀ ló yé mi ẹ̀yẹ má wọrí. ọ̀gá máa rọra o. kọjá àbí. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó yá sí ìyẹn lẹ̀ jẹ́ kí n bẹ̀ ń pẹ̀lú Àjíkẹ́. ó dàbọ̀ má tún padà wá wẹ̀ o. wo n ò bá tí yín wa ẹjọ́ oníbàárà rẹ̀ mo wá fi sùn ọ́ o ìyẹn tí ń ṣe fẹ́ mi ọ̀rẹ́ dàbí àgbọ̀nrín inú gbó ni tó lóun fẹ́ lọ rọ́ ní sálábẹ̀ wọ́n ní kó má kọlà ó lóun ó kọlà náà tán ìlànà ò bá ti ògìdán jọ kìlọ̀ fún o kó má tọpasẹ̀ mi o. ta ni yín gan-an àti pé ibo gan-an lè gbà wọlé. wo èmi kọ́ ló ṣe o mo rí ọ náà. Astaghfirullah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Ó lóun kọ́ ló ṣe. Ta ló wá ṣe gan-an? Babe. Mo dáná. Babe. Jọ mi ò ṣe kankan mọ̀ mo ń ṣe eré nìjọ. Dídé. Má ṣe báyìí jọ náà. Mo dáná. àsìkò àti padà sílé ayé rẹ ti tó láti lọ gbẹ̀san ikú tó pa ẹ́. ó ṣe ọkọ mi. ta ni ìtàkùn náà tó takùn dínà. má bínú mo gbàgbé láti sọ fún ọmọ ìmọ́lẹ̀ ojú rẹ̀ ò ní bọ́ délé o inú òkùnkùn ni wo ti ṣe gbogbo ohun tó fẹ́ ṣe. ó dáná kò burú. ó dà kò burú ṣàgbẹ̀sán. òkùnkùn mọ̀dá o àsìkò ìtọ́jú afọ́jú orí o kí elédùn amọ̀sọ̀ wá sọ́kùnkùn ayé o. àfà ẹ̀dùgbé o náà mo ṣe. ó lè ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣàlàyé àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá yín sọ ẹ gbọ́dọ̀ wá bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ dáadáa tí ó fi dárí yín o. torí pé mo rí i pé àkàndá èèyàn ni ọmọbìnrin náà tẹ́ ẹ bá fi lè bẹ́ẹ̀ tó fi orí jìn alhamdulillah ọ̀rọ̀ yìí ti dọ̀pẹ́ tó bá wá forí jìn ẹ tún gbìyànjú láti fẹ́ sílé. àfà ẹ dẹ̀ rò pé yẹn máa ṣe ṣe ẹ̀yin lẹ sọ́nsìn ẹ ní àkàndá èèyàn kan ni pé alágbára kan ni àfà ẹ dẹ̀ lérò pé máa gbọ́ ẹni tí mo ti ń bẹ̀ látọjọ́ yìí tí kò gbọ́ sí mi lẹ́nu ẹ tún wá parí rẹ̀ ẹni tí ń bá bẹ̀ tó bá gbọ́ kí n tún fẹ́ sílé. bẹ́ẹ̀ ni
ẹ sì lérò pé yẹn máa ṣe ṣe. kò sí ní tí ò lè ṣe ṣe kò sí ní tí ò lè ṣe ṣe tẹ́ ẹ bá ti kún fún àdúrà èmi náà dákẹ́ lọ́dọ̀ mi bí báyìí ọlọ́run ó gbàdúrà wa. ẹ ní nǹkan mi tí mo tún lè bá a sọ̀rọ̀ bóyá bí olúgbòhùn àbí àfọ̀ṣẹ because mo ti bá a sọ̀rọ̀ mo ti bẹ́ẹ̀ ó sì yẹ kí n bẹ́ẹ̀ kó gbọ́ sí mi lẹ́nu tẹ́yìn náà bá ní nǹkan mi tẹ̀lé fún mi tí mo tún lè fi convince ẹ̀ kó lè kó gbọ́ sí mi lẹ́nu. Astaghfirullah. èyí tẹ́ ẹ wí ní ìlànà ṣètọ́nì ni àwa ìṣe ní bíbá àdúrà ni lọ kún fún ọlọ́run ó gbàdúrà wa. afa ẹ sọ pé yóò sì ṣe bẹ́ẹ̀. pẹ̀lú ìgbó ọlọ́run. ẹ ní nǹkan míì tẹ́ tún lè fún mi. bẹ́ẹ̀ ni mo ní nǹkan míì tí mo lè fún yín. àdúrà tí mo ní ẹ sí ẹ máa ṣe dáadáa ẹ tún wáá fi àwẹ̀ kún ẹ tún máa ṣe sàrà. ẹ rí ìgbà tẹ́ wọlé ẹ bá ti mọ̀ nǹkan àlùkùránì lọ́wọ́. ẹ jí kéèyàn padà sínú rẹ̀. ga ọ àwẹ̀. tá a bá ń sọ̀rọ̀ ìfẹ́ ló ní àfaradà. láìsí ìfẹ́ kò sí nǹkan kan. kò sí anybody tó lè lé ẹ̀ ń bẹ̀. wẹ́ tó wáá pé nǹkan tí ẹ fẹ́ nìyẹn. ìránṣẹ́ ajé lórúkọ mi wọ́n ní kí n lè fún un. tó bá ná owó mi nínàkúnà màá fi ọlọ́pàá gbé. You want to break my heart. We are all professionals. ojú mi rí mẹ́wàá bí mo ṣe wà nínú ilé wọn. pẹ̀lú egbò burúkú tó wà lẹ́sẹ̀ yìí tí gbogbo ẹ̀kọ́ ọ̀run. ẹlẹ́gbọ̀n lẹ́sẹ̀ lè rí. ẹni tọ́lọ̀ ti bú báyìí ń bu yín ẹ̀yin náà wá sẹ́nu gbọ̀ngbọ̀n yín fún mi sí. kí ni mo fẹ́ ṣe báyìí. ìwọ àti problem owó tí n bá lówó ṣé mi ò lẹ́mìí ni. ẹ jẹ́ ká jọ accept láti jẹ́ ká gbé ẹsẹ̀ yìí. kí wọ́n gé ẹsẹ̀ ti tèmi. ètí inú rẹ wá di nígbà tí dókítà sọ yìí pé kò sí nǹkan tá a máa ṣe síbi ẹsẹ̀ rẹ àfi tá a bá gé. tó mọ̀ pé táwọn ilé mi sanwó lé ni. kùsà tó ń wá àwọn tó bá ilé yí ọ lọ́wọ́ ó di tiẹ̀ nu o. kùsà. kí ni nǹkan tí bàbá ní kò ṣe tó lè ṣe torí tèmi ṣe bó sọ pé ó nífẹ̀ẹ́ mi ni. àṣejù bàbá ṣe tẹ́ wọléwọléwò di aláṣejù àṣejù bàbá ṣe tẹ́. ẹ wá ti gate mo ti di driver. ráìpà sọ fún ọ pé driver ni. jọ ṣé mi ni mò ń lé ẹ ni àbí àǹtí ló ń lé ẹ. ó sọ fún mi pé oúnjẹ yẹn dùn tó sọ pé kí n bẹ bù sí tó ń jẹ. kó lọ lé ọkọ ń sí kọ́ka ní ó ya ìyàwó wa dáná fún wa nǹkan tó máa ṣe lélẹ̀. everybody ti mọ̀ pé tọkùnrin bá ti fẹ́ yàwó dandan ni kó fún ní jíjẹ mímu aṣọ tó máa wọ̀ kó tó máa fi ṣẹ̀ṣọ́. ṣe bẹ́ẹ̀ ń jẹ ẹ̀ ń mu ọ̀gá ń bọ̀ yìí kò jẹ́ kẹ́ ẹ nírònú dá sí òkà yìí lára. ìwọ kú o ọkọ rẹ sì mọ náwó. tèmi gbé. mo jẹ gbèsè. ó jẹ gbèsè. olóko ò lè lóko mọ́ olódò ò lè lódò mọ́ ikú lónìí ikú lọ́la. tí kábíyèsí bá sọ pé ẹnu fárún ìwọ náà sọ fún ọ̀pẹ̀lẹ̀ rẹ kó kù kẹ̀díwọ́ kó máa wòran. tójú ẹ fọ́ ni. tójú ń bá fọ́ yín wa kọ lù yín ni. àmọ́ virgin ló lè gbé. fún virgin kan Victoria Island ni. ìyàn àfihàn láìgí náírà lọ́sàn. orí ọ̀dàdà lọ́sàn ò ṣe ní lóru. tó o gbọ́dọ̀ fi ọwọ́ o tó o bá fi ọwọ́ ọwọ́ yóò tó o. tí mo bá lọ sí ṣọ́ọ̀ṣì. kì í ṣe tí o bá nípa mi lára. kí ni Fátóyìn bí wáwo igbó sàwúrà. ǹjẹ́ kọ́kọ́ lọ yà pẹ́lá. ẹ̀yin náà wo táyì ní sí báyìí tábà máa wo táyì túmọ̀ àti lù ẹ̀ tí ì jẹun. tí mo fọ mi tí màá fi yà jẹ́ náà nínú òtún bẹ́ẹ̀. ẹ tún lẹ́bi lẹ́bi òòrùn náà ẹ lórí tayu yóò kùkù èmi ò yí ọwúrọ̀ bẹ́ẹ̀ ẹ ó fi ẹsẹ̀ ọkọ̀. ojú ọjọ́ ṣe wá rí bẹ́ẹ̀. àbọ̀ rẹ̀ èwo lélẹ̀. Abo Osawudada! Osawudada! Ọ̀sán ti já! Wàhálà dé àwọ̀ dé! Ọ̀sán ti já! Àwọ̀ ti dé! Ọ̀sán ti já! Àwọ̀ ti dé! Osawura! Ọ̀rọ̀ jẹ́ máa pè é lọ́rìnà.
torí Ọlọ́run bá mi tún nọ́mbà yẹn pè dáadáa mú. Bá mi tún pè jàre ó ṣe kókó. àtàwọn náà ni mo ti ń pè náà. Bóyá wà bá mi pè o tó bá ti lọ a ní láti lọ sílé ẹ̀ tó mo ní láti rí is very very urgent. Báyọ̀ lọ́bọ̀. Ìfẹ́ mi n bò ló wà. Fúnkẹ́ rọra ẹ jí wá mú yín. Kí ló ń wá kiri. Má wọ̀ fi mí kalẹ̀ mo rí náà mo sọ fẹ́ pé mi mọ ibi tí mò ń lọ. Jó wá mú ẹ jó mú ẹ o. Ìfẹ́ mi. Baby mo ló ti sọ̀rọ̀. Ìfẹ́ mi. Kí ló ṣẹlẹ̀? Wo mo fẹ́ rí Fáwálé ni o mo ti pe nọ́mbẹ̀ títí tí kò kàn lọ látàárọ̀ ó ti sú mi bá mi tún pè jọ nítorí Ọlọ́run. Kí ni nǹkan tó fẹ́ sọ tó kó pọ́n dandan kó rí a dẹ̀ máa pè wọ́n létà. Wo lórí ọ̀rọ̀ sáìtì yẹn wọ́n ti ń pè mí a dẹ̀ ti ń pè Fáwálé pé kó wá tẹ̀ wá lọ yọjú sí wọn kò dáhùn. Ọkọ mi ọkùn Fáwálé náà ni ṣé ò ìbọ̀dà Fáwálé lẹ́gbẹ̀ẹ́ ni. Báyọ̀ Ìfáwálé bíi báwo. Báyọ̀ kí ló ń ṣe ẹ́. Ìfáwálé ìgbà wo ló wọlé. ṣebí kọ́ọ̀lù ẹni mo rí tí mo fi débì. mọ́dọ̀rí mi rú mo ti ń pe nọ́mbà switch off ló ń sọ. Maybe it's actually network because I saw the missed call ni mo ṣe ń sábọ̀ pé ṣé kò sí. Ìfẹ́ mi ò wá gbà mí. Bá a sọ kan tó fẹ́ bá a sọ. sí kíni fi ṣe kíni. nẹ́tíwọ́ọ̀kì mọ́ àyàwòrè báyìí o. What is actually wrong? Kí ló ṣẹlẹ̀ Fúnkẹ́? Ìfáwálé wọ́n ti pè mí láti sáìtì látẹ̀kan wọ́n ní kò sí símẹ́ǹtì mọ́ mo dẹ̀ ti ń pe nọ́mbà kó lọ. Kí ló máa ń ṣe engineer himself? ṣé wàá sọ pé òun ò ní nọ́mbà mi ni? wọ́n láwọn náà ti ń pe nọ́mbà pé kò lọ ló fà á tó fi jẹ́ kó pè mí. Maybe it's actually the network. So kí ni wọ́n ní wọ́n need? Símẹ́ǹtì wọn ní kò sí símẹ́ǹtì mọ́ rárá wọ́n dẹ̀ fẹ́ ṣiṣẹ́. Báyọ̀ ṣé mo nǹkan tó ṣẹlẹ̀? I think the last time tá a ṣiṣẹ́ ní site a ṣì ní àwọn yẹ̀pẹ̀ tó bá jẹ́ cement ni a máa pe dealer. Did you understand? Kí n béèrè price cement so at least I think we still have 400 plus. Kò tó ní lọ́wọ́ mi so a máa fi ra cement and that will be settled. O ṣé ọ̀rẹ́ mi o ṣé mo really appreciate. Ìgbà wo ló máa wá lọ tí wàá ètè kílẹ̀ tó ṣú jọ torí Ọlọ́run. Ó mọ̀ pé mi lójú ẹ̀. Bẹ́ẹ̀ni anything tó bá ti sọ abẹ́ ti gé. ṣé kan tó pè mí fún ni ẹ. ó ní mo pè fún ọ ọkàn mi ò tí balẹ̀ látàárọ̀ ṣé mo ṣe rẹ́sì inú mi ti dùn ọkàn mi ti balẹ̀. inú mi dẹ́ dùn pé inú ẹ ti dùn ṣé mi lè wá máa lọ ń sìn. ẹ̀yin lè máa lọ sí i. àṣọ wà ní jẹun ni kó tó máa lọ. bọ̀dá mi ta lẹ́ ń bá sọ̀rọ̀. èmi ni náà kíkẹ́. mo rẹ́ni kejì mi. Ìfáwálé. níbo. wọ́n bébì jẹ́ àlọ́nulé. Ìfáwálé dà. má dààmú rẹ́ni kejì lọ. èmi àti ìrìnàjò wà ń bí báyìí ṣé wọ́n wá ni. ọpọlọ ẹ lọ ni. àbọ̀dá mi. ṣé bójú bá dùn mí sọpọlọ mi wá dúdú ni. kò sí wọn bí báyìí àwọn méjèèjì tàtàjọ wà ń bí báyìí. ìyàwó mi ṣó gbọ́kàn tó ń sọ ni àbí kí n gbá ojú ẹ ni. fi mo rẹ́ni kejì lè jẹ́ ká wọlé lọ kò lè. tẹ́wàá dọ́pọ̀lọ́ mi lù. ìjà Fáwálé wá sí bí báyìí. gbẹ́gbẹ́gbẹ́ kó rádà rádà ẹ lọ́jọ́ Fáwálé tó ti lọ. tí kò tún wá rí náà mọ́ ni. bóyá ó lọ bá ọkùnrin kan. bọ̀dá mi kan kò sì ṣe yín. ààrẹ ló lọ. wọ́n máa mú ara máa wẹ̀. nígbà yẹn kó rí Fáwálé náà tí ó pé òun náà ṣe dúró jẹun kò tiẹ̀ dágbére wọ́n gbogbo yín kan pọ̀. bọ̀dá mi ṣe é fún wa tí mo máa parọ́ fún yín ni bọ̀dá mi. ó dà kọ́ bá ní iṣẹ́ orí ẹ̀ ò pé. máa dà fún ẹ kejì lóhùn. wá sí bí báyìí ní òkú bí báyìí. ojú mi ló ń rọ máa wọ lẹ́lẹ̀ ó ti máa jẹ̀ fọ́ ọpọlọ mi ló tọ́. mo mọ̀ pé mo ti ṣẹ̀ṣẹ̀ dá ẹ mo ti ṣẹlẹ̀ dá ẹ àmọ́ mo bẹ̀ ẹ́ láti rí ilé ayé gbé láti ra rere gbé fún mi àfi tó bá forí ẹ̀ṣẹ̀ jì mí Fúnkẹ́ ṣàánú mi dáríjì mi. Fẹ́mi Fúnkẹ́. ó ṣe mí ó bí bọ́ lọ́wọ́ alákẹ̀dùn ó lóun faralẹ̀ ẹ̀gbọ́n náà tí ò bá faralẹ̀ ṣé yóò bọ́lẹ̀ wá mu ni ó ṣe mí o lóòótọ́ ló wà burúkú sí àwọ̀ mi àmọ́ sábàbí lásán lóyún ṣùgbọ́n wàá jìyà ìnísùúrù rẹ níwájú ọba tó ní ọ èmi kọ́ ló ṣe o ẹni tó ṣe ẹni tó lérò kàn ní o. ọkùnrin yìí ó bàbá sọ orí kìíní tó wà lọ́wọ́ mi oògùn rèé bàbá rí mọ́kọ́ bó ṣe wá wà yìí ó ní gbólóhùn gbólóhùn bẹ́ẹ̀ tó o gbọ́dọ̀ pè
tọmọbìnrin náà ó sì mọ gbọ́ sétí tó túmọ̀ sí wípé ọmọbìnrin náà gbọ́dọ̀ jẹ́ ọlọ́rọ̀ rẹ̀. ń gbà lọ́wọ́ ọlọ́rọ̀ mi. bọ́ ti wá mọ́ wí ni adún kìkì ní gbàjé adún kìkì ní gbàjé ìta èso ọ̀dàrà ní sọ̀ọ́kà ìta èso ọ̀dàrà ní sọ̀ọ́kà èso ọ̀dàrà èso ọ̀dàrà wá sọ fún adún kìkì ọmọ ìyá rẹ wá sọ fún adún kìkì ọmọ ìyá rẹ kó mọ̀ sọ gbàjé kalẹ̀ sọ́dọ̀ rẹ mọ́ kó má sọ ìgbà ajé kalẹ̀ sọ́dọ̀ ọ̀dọ̀ èmi èmi ọwọ́ àwí ọkọ̀ rẹ sí báwọn ọ̀dọ̀ èmi Olúwafẹ́mi ọ lè dá tèmi náà bàbá kọ́mọ́jọ jẹ́ yín mọ́ ọ̀dọ̀ èmi ni kò wá sọ gbàjé ọ̀hún kà ọ̀dọ̀ èmi Olúwafẹ́mi ni kò wá sọ gbọ́ ọ̀hún kà. bọ́ba ti wá wí tán fẹ̀ sí la bọ́ba ti fẹ̀ sí la ẹsẹ̀kẹsẹ̀ lọmọbìnrin náà ya wèrè bó bá ṣe wá ya wèrè sí bó bá ṣe rin ìjà sí bẹ́ẹ̀ lọ láti ó sì mọ̀ pọ̀ sí ọ ní kinní kan owó ṣùgbọ́n bọ́ba ti yóò bá rí bẹ́ẹ̀ wọ́n dúró eré tètè ọ gbọ́dọ̀ dúró bọ́ba ti wá sá mọ́ sá wá bí o ọtí ẹ̀ wá lè wá wọn ẹ̀ mú afẹ́fẹ́ bẹ́ẹ̀ ni. bàbá ẹ̀yin lẹni tó bá ṣẹlẹ̀ tán kí n má ṣàwọ́dọ̀ yín tó bá ṣe wàá rí bákan pé mo fẹ́ kíní ìsọmọbìnrin náà tí kò wá ya wèrè ibo la tún lè gbé ká torí pé mo mọ̀ pé ọmọbìnrin tá à ń sọ yìí ó lè cast mi èmi náà dẹ̀ ní láti defend ara mi mo rò pé yẹ kó níbi tá a tún lè gbé ká. ọ̀rọ̀ ló sọ Fẹ́mi ó bàbá gbogbo wa kọ̀ tí ò yá wèrè ó ní ta lè sí. ìgbà tó jẹ́ kó ní ta lè sin bàbá ẹ jẹ́ kí mi tètè máa lọ. tó bàbá ọjọ́ ti lọ. àmì ọdún bàbá kí ló ń fi ń ṣeré yìí. ẹ jẹ́ kọ́kọ́ lọ lé. gbọ́dọ̀ mi mò ń bọ̀ ni. ẹ wo bàbá bóyá ẹ já mọ sọ lórí fóònù ẹ jẹ́ mi sẹ́ kọ́kọ́ lọ yọjú lé iná. ṣé o ti wá rí i. Láìdé nìyẹn but nǹkan tí mo lò fún un kò ṣiṣẹ́ náà. ó ṣiṣẹ́ o ní kété tó kúrò lọ́dọ̀ ẹ̀. ó sọ ń tọ́ sọ bá Fẹ́mi. Ọláìdé ráyè tó bẹ́yìn. ṣe é kọjú sí mi náà. tí máa kọjú sọ pé lọ fẹ́ fojú mi ṣe. ṣé bọ́ ní ojú lọ̀rọ̀ wà wo ṣàṣẹ kọjú sí mi náà. yá mò ń gbọ́ ẹ. Ọláìdé kò kí ṣe pé mi náà ò nífẹ̀ẹ́ ọlá pé bóyá àwa méjèèjì àkàn understand ara wa ni èmi náà nífẹ̀ẹ́ dunudinu àsìkò ní òkan gbà mí láti fìfẹ́ hàn Ọláìdé mo nífẹ̀ẹ́ àti mo fẹ́ kó mọ̀ pé ọ̀rọ̀ àwọn àgbàlagbà kan ló sọ wípé adún kìkì rúgbà ajé ìta ìsọdàrà ní sọ̀ka ìwọ ìsọdàrà sọ fún ọmọ ìyá rẹ tó jẹ́ adún kìkì kó mọ́ sọ̀ka rẹ̀ sí ọ̀dọ̀ rẹ mọ́ ọ̀dọ̀ èmi Olúwafẹ́mi ni kó sọ̀ka àti pé jẹ́ kí n fi kíní kan kó bá fi mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ̀ ìwọ náà wò ibi tó ti mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ̀ lélẹ̀. ìtumọ̀ kí ló fi bá gbìyàn wá ìtumẹ̀lẹ̀. ẹ máa wo ilé ìṣá. Ọbáfẹ́mi Ọbáfẹ́mi ọba àmọ́ ìjà ọkùnrin tí lọ yóò fẹ́. gbogbo àdúgbò yìí Ọbáfẹ́mi ló nífẹ̀ẹ́ mi èso àti rí mo padà rólólùfẹ́ àkíláàsì. Ọbáfẹ́mi o. Èkó bọ́lẹ̀ ń bẹ́ẹ̀. babaláwo tó gbójú ní ṣe. Ọbáfẹ́mi mo ti dáná tán. oníṣègùn tó gbójú nínú rẹ̀. Pankẹ́rẹ́ ikú pankẹ́rẹ́ ikú pankẹ́rẹ́ ikú. Jùmọ̀rè káyé mẹ́fìnà wá tọmọtọmọ pankẹ́rẹ́ ikú. Olùsẹ́ ti dá ẹni. Pankẹ́rẹ́. Olùpájú kíán. Pankẹ́rẹ́ ikú pankẹ́rẹ́ ikú.
Èdùmàrè. Èdùmàrè o káyé má fi nà wá tọmọtọmọ. O gbọ́dọ̀ wọ ọmọbìnrin náà kan tí ò bá fẹ́ kí àìrí jẹ àìrí mu àìrí ná àìrí lò kó tiẹ̀ ti tiẹ̀ wá tẹ́tì rẹ̀ kò gbọ́ o tòun ti wèrè ara rẹ̀ olóbọ́lọ̀ fẹ́ sílé gẹ́gẹ́ bí aya o. Mo rí ọ̀nà kejì mo ti ṣe tán ó yá wá mú mi. àṣẹnirí kọ̀ ọmọ ló lè là kejì tipátipá òbí tipátipá wakọ̀ àti kọ́ ló ṣe rí tipá ṣùgbọ́n tipá gba yìí àti bọ̀tán wá ń kọ́ o. èèyàn nígbà lùbọ̀sà kó fi ká ẹ̀fọ́ láyé máa ṣe ṣèkà ohun tó bá gbé ló máa ká. Pankere ikú o pankere. Pankere o pankere. Pankere ikú Èdùmàrè kan má fi nà wá tọmọtọmọ o pankere ikú. ọ̀rẹ́ nǹkan ṣẹlẹ̀ ní jù ara ilé ò gbọ́ ara ilé gbọ́ ṣíṣe náà káàtì ọ̀rẹ́ nǹkan ń ṣe mí. kí ló ń ṣe kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ kí ló ń ṣe. ìjọ mọ̀ pé ẹni tí mo rò pé mo ṣe afọ́jú tó ní kí n bẹ̀ ó mọ̀ kọ́ ni mo ṣe. ok kí ẹ tún ṣàfọ́jú ló tún ṣẹ̀mọ́ báyà mi iná ló wá ń ronú sí ọ̀rẹ́ kò wá tó ronú náà pàtí ní ò lè tún fi afọ́jú mọ́ so èmi náà jẹ́ faramọ́ náà tẹ́lẹ̀ náà from the beginning náà tẹ́lẹ̀ mi ò gba ta afọ́jú yẹn náà tẹ́lẹ̀ so ńgbà náà sì ní pé kí tó sòun ló tún ṣẹ̀mọ́ nísìn so ewu ti lọ nìyẹn náà ló wá tún ronú lákùn jẹ́rọ̀jà àbí kí mi tún wà ní kí ló tún ṣẹlẹ̀. ọ̀rẹ́ tẹ́lẹ̀ mo rò pé nǹkan ló ń ṣe mí ni àmọ́ báyìí mo ṣe mọ̀ pé ó ti lé lógún. ọ̀rẹ́ nǹkan tó ń ṣe mí ó ju ogún lọ. kí ló ń ṣẹlẹ̀. ìjọ mọ̀ pé ẹni tí mo sẹ́nsìn tí wọ́n tún ní mo gbọ́dọ̀ bẹ̀ wèrè ni wọ́n tún wá ní mo gbọ́dọ̀ fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó. ok wèrè ló tún ṣẹ̀ báyà bí tátún lọ gbọ́dọ̀ tún fẹ́ wèrè tó ní báyà bí ó jẹ́ ti dà kò sí ṣíṣe kò sáìsì ó fẹ́ náà ni wàá fẹ́ náà ni wàá fẹ́ wèrè náà ni. báwo ṣé n sọ fún ẹ ni èmi sọ fún ẹ náà mo sọ fún ẹ from the beginning mo sọ fún ẹ in a month òun rí mílíọ̀nù náà bí mílíọ̀nù bí 2 million ó sàn rí ní in a month. èmi tí ń rí tú ẹ gan sẹ́ẹ̀bù gan èyí tí ń rí gan ó tó èmi tí ń sì ń gba èyí ń bẹ̀rẹ̀ èyí ń dúpẹ́ lé lérí bọ̀ wọ́n sọ pé kò tú ẹ kí ẹ máa rí mílíọ̀nù in a month èló ni èmi rí ní a month èló mò ń rí kò wá tú ẹ ò wá ranjú káàkiri ò ń tọ́jú bọlé kí ò ń ṣe kinní kan kí èbí náà ló padà jájọ lọ́wọ́ báyìí mọ́ ọ̀ràn náà kò lè tó báyìí náà kìí ṣe wọ nìkan irú yín pọ̀ báyìí nígboro tó pé nǹkan kékeré kò ní tó yín ẹ máa ranjú kíní pé ká yẹ nǹkan kékeré yìí kẹ́ máa dúpẹ́ lé lérí tẹ́ bá ń dúpẹ́ òun iná ọlọ́pàá ó bá máa fi ṣàlékún fún yín bọ̀ ẹ̀yin ò ní ṣe bẹ́ẹ̀ ẹ máa ranjú kíní pé kó sà máa pọ̀ kó máa ẹ máa tójú bọ̀ ẹ máa sùn yàn ṣe rádàrádà káàkiri léyìí tó yẹ pé ìgbẹ̀yìn rẹ̀ ò ní dáa ìgbẹ̀yìn náà kọ́ ló dé báwọ̀ yìí ọ̀nà olùtún lọ fẹ́ wèrè ó tẹ̀ ti dáa kò sí problem èmi ò lè sọ ọ́ lọ bí wèrè tí wàá fẹ́ wèrè ọlọ́run ní pé mi náà di ọ̀rẹ́ wèrè nu kúrò ọ̀rẹ́ ọkọ wèrè jáwé kò sí problem ọlọ́run wà pẹ̀lú ọ̀rẹ́ àjọ wedding mo tún lè tún ṣe best man rẹ̀ bí ọ̀rẹ́ mi náà rí ọtí síbì kan nítorí tó tẹ̀lé ọ lọ kò sí problem mi lè sọ lọ́bi tó ti fẹ́ wèrè èmi ò ráyè irú yín sì pọ̀ ń gbòòrò dáadáa tó pé nǹkan ya kínkín ní kò ní tó yín àríkẹ́ sáà máa ranjú sí nǹkan tó bá sáà tóbi nǹkan tó bá tóbi ẹ̀ máa ń fẹ́ àgbákò sì ní máa padà máa hẹ́ndì kan tó bá tó dé ẹ̀ máa wá àgbákò káàkiri àgbákò ló ti wọlé wá bẹ́ẹ̀. lákùn èèyàn lọ wá ń ṣe kíní sí wèrè náà dùn fẹ́ náà
ọlọ́run bá fẹ́ wèrè gan ara èèyàn ti fẹ́ wèrè dáadáa lọ sí ń ṣe dáa dákun èmi ó sìn ọlọ́bi tó ti fẹ́ wèrè ọ̀rẹ́ mi ọkọ wèrè. ó túmọ̀ sí pé ó tọ́ mi pé ọdún bàbá bá kù sí ó yé wọn náà ọ̀gbà tó ti wọ́n ti wá yọ kò sí pọ́blẹ́mù mọ́ wọn náà ti rí báyìí. níbo ló lọ. olúwa kún kẹ́mi kí ni mo wá ṣe fún ọ kí ni mo ṣe fún ọ kí ni mo mí mọ ní èmi ẹ̀gbọ́n rẹ. lónìí kò ní dọ̀la kótó gbé kìnnìkìnnì kò ní bọ̀ lọ́la lọ́jọ́ pẹ́pẹ́. ẹ gbà mí ní kí mi ẹ gbà mí bàbá àdúgbò ẹ gbà mí o. nǹkan tí ń sọ fún ọ nù oníkálukú àbí tiẹ̀ lára ni ìwọ ń sunkún yín pé wò rẹ̀ ràn pa nísì wo ẹnìkan náà ń gbé lọ́wọ́. ṣáṣíá wọn náà dà ọkàn wọ́ ni. ẹni tọ́mọbìnrin kò lọ́nà tó ń pínlẹ̀ Yorùbá jọkọ̀ ẹni a sì jálẹ̀ ẹni. láti bí ọjọ́ mẹ́ta tí mo ti wà nínú igbó yìí n ò rẹ́ran pa n ò rí eku pa n ò rọ́kẹ̀rẹ́ pa débi pé pàmòdò. ọdẹ tí ò bá mọ iye ògún onífẹ̀ẹ́ tún ṣòfò dànù. wọ́n ní tẹ́ ta bá ṣe fógún ọdún òun ta bá ṣe fọ́gbọ̀n oṣù tí ò bá gbé ni ta bá fi òun náà lẹ̀ wọ́n ní kò léèwọ̀ bàbá mi n ò sí sí ọdẹ mọ́ ìbọn yín ni. ṣe bí wọ́n ní yeye ọmọ ní gbọmọ ẹ̀hún kẹrẹ ní gbọmọ mìlá ìgbà ní kò yóò ṣe báwọn. ìyàdùn ohun àwídè o. kí ló kọ́ tó mi ṣe lọ́wọ́ yẹn ọyọ bá mu. ó sàmọ̀ pàwọ́ tó fọ́ kò sí fi jẹun. bí a máa lọ ní a lọ sọ ìwà àti talẹjọ lọlé ọmọ náà wà máa lọ. ó dà gẹ́ẹ́ emu àmúyó lónìí. ìwọ náà dà fẹ́ sọ́nà àwọn nǹkan tá a gbọ́dọ̀ dá kọnu. àìlè ìjà ń tábà mi ò dé yà yín. orí rẹ̀ ọ̀dà. wọ́n ṣe ọ ní àbò òṣèré rẹ̀. èmi mo ṣe ra mi o. olólùfẹ́ mi o. olólù. bá mi bàbá mi ìyàdùn dùgbàdùgbà tí ń mì lókè bọ́bẹ̀ já tó bẹ̀ já kan tó délé àbàìmọ̀ ká má kí ẹ kú ìdárò àdé lórí ọmọ. níbo lórí ọmọ wo ẹ àánú mi o. ó ti délé. tá a bá sọ̀rọ̀ ìfẹ́ ló ní àfaradà. láìsí ìfẹ́ kò sí nǹkan kan. kò sí ẹni bọ́ọ̀dì tó lè lé ẹ̀ ń bẹ̀. wẹ́ tó wáá pé nǹkan tí ẹ fẹ́ nìyẹn. ìránṣẹ́ ajé lórúkọ mi wọ́n ń kiri fún mi. tó bá ná owó mi nínàkúnà màá fi ọlọ́pàá gbé. You want to break my heart? We are all professionals. ojú mi rí mẹ́wàá bí mo ṣe wà nínú ilé wọn. pẹ̀lú egbò burúkú tó wà lẹ́sẹ̀ yìí tí gbogbo ẹ̀ kọ́ ń dùn. ẹlẹ́gbẹ́ lẹ́sẹ̀ lè rí. ẹni tọ́lọ̀ ti bú báyìí ń bu yín ẹ̀yin náà wàá sẹ́nu gbọ̀ngbọ̀n yín fún mi sí. kí ni mo fẹ́ ṣe báyìí. ìwọ àti problem owó tí n bá lówó ṣé mi ò lẹ́mìí ni. ẹ jẹ́ ká jọ accept láti jẹ́ ká gbé ẹsẹ̀ yìí. kí wọ́n gé ẹsẹ̀ ti tèmi. ètí inú rẹ wá di nígbà tí dókítà sọ yìí pé kò sí nǹkan tá a máa ṣe síbi ẹsẹ̀ rẹ àfi tá a bá gé. tó mọ̀ pé táwọn ilé mi sanwó lé ni. kùsà tó ń wá àwọn tó bá ilé yí ọ lọ́wọ́ ó di tiẹ̀ nu o. kùsà. kí ni nǹkan tí bàbá ní kò ṣe tó lè ṣe torí tèmi ṣe bó sọ pé ó nífẹ̀ẹ́ mi ni. àṣejù bàbá ṣe tẹ́ wọléwọléwò di aláṣejù àṣejù bàbá ṣe tẹ́. ẹ wá ti gate mo ti di driver. rápítà sọ fún ọ pé driver ni. jọ ṣé mi ni mò ń lé ẹ ni àbí àǹtí ló ń lé ẹ. ó sọ fún mi pé oúnjẹ yẹn dùn tó sọ pé kí n bẹ bù sí tó ń jẹ. kò lọ lé ọkọ ń sí kọ́ka ní ó yá ìyàwó wa dáná fún wa nǹkan tó máa ṣe lélẹ̀. everybody ti mọ̀ pé tọkùnrin bá ti fẹ́ yàwó dandan ni kó fún ní jíjẹ mímu aṣọ tó máa wọ̀ kó tó máa fi ṣẹ̀ṣọ́. ṣe bẹ́ẹ̀ ń jẹ ẹ̀ ń mu ọ̀gá ń bọ̀ yìí kò jẹ́ kẹ́ ẹ nírònú dá sí òkà yìí lára. ìwọ kú o ọkọ rẹ sì lọ náwó. tèmi gbé. ọtí ẹ gbọ́dọ̀ gbàgbé ọba ń já ewé àjẹ òbàlẹ ewé àbámúdá ewé mọfọwọ kan mọ mi bó ọba ti wá dé ọ rí ohun tí mo tọ́jú
sábẹ́ àjà kọ́ kó pọ̀ mo ti wá tọ́jú ewé kan náà sínú odó wọ́n wà bá ń gùn pọ̀ mo fẹ́ fi parí sẹ́kàn ni tíra kọ́ tètè mọ́ lọ. iṣẹ́ tẹ̀gàn mi yìí ti pọ̀ ju ẹ̀gbọ́n mo ní mo fẹ́ sáré dé sàlẹ̀ ibi kan. orí ò dáa ni orí ò dáa ni mo rán sí ọ ló pọ̀ jù wọ́n fẹ́ lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ kàn bó bá bí ọ̀rọ̀ akin tún yọ lọ́dọ̀ Túndé ìfẹ́ bẹ́ẹ̀ o ṣé tèmi ò bá mójútó lọ́dọ̀ àwọn bàbá mi ṣé ìjogun rẹ̀ débi tí mo jogun rẹ̀ dé yìí má múnú bí mi o ọmọjú kí n fọ́ lówó ìwọ lé sísí owó wọ́n jọ fi sẹ́yìn lé wa lọ́kọ́ ni ojú sí o kọ́ sì má káàbọ̀ síra kọ́ sí kọ́ lọ sí lẹ́wà lé owó wá gbé ni níṣẹ́ lọ kọ́ jáwé wá fún mi ọ. wàhálà sí dé o wàhálà bíi tí wọ́n tọ́sọ pé ó lè ti dé. ibo ni ti ń bọ̀. ọmọ ìyá mi ní fikúnlẹ̀ mi kiri o. ẹ fọkàn balẹ̀ bí wàhálà bá ti bá lé mi bọ̀ tẹ́ ẹ ti dọ́dọ̀ mi yóò dókun. kọjá ọjọ́ o ṣẹ̀ṣẹ̀. ta ni ó gan àti wípé irú ìṣẹ̀dá òwò lọ jẹ́. tata ni mí tètè ní látàrọ̀. yóò padà síbi o ti ń bọ̀ ni. a ti ṣe lọ́jọ́ tó ti pẹ́ òkú tẹ̀sí lẹ́sẹ̀ rẹ̀ yọ jáde. láfọ̀ níbo ló ti rí. kí ló dé mi ọmọ ìyá rẹ̀ mọ̀ ní iná kúmọ̀ mi kú lẹ́mi ká mọ́. ẹbí kì í ṣe fún bẹ́ẹ̀ o. tipátipá ní kẹ́hìn tí ṣàgbákò kú òjijì díẹ̀. Fẹ́mi kìíní ọ̀hún ẹ gbà mí ọmọkùnrin yóò dúró tí mo sì fẹ́ fún un ní pankẹ́rẹ́ kú èèyàn ò ní jẹ́lé mẹ́ta kí n tó ààrẹ mọ́ jẹ́ Ọlọ́run nípè yóò jẹ́ Olódùmarè nípè ni. adigun ti fa. ìyá mi. bó o nìkan ọmọ ọkùnjọ mẹ́ta wà títà lẹ́jọ́ ń fà. ìyá mi ẹ jókòó. kétékété ní gbóhùn rẹ níta. ṣe bọ́ ọmọkùnrin kan ni mo ní ó dóhun fún un ní nǹkan. ó ń bára mi sì ni pé kí n fi pankẹ́rẹ́ kú lé lọ́wọ́. pankẹ́rẹ́ kú. bí èèyàn bá méèyàn mẹ́ta rẹ̀ kì í ṣayé mọ́ yóò mọ jẹun pè lọ́rùn ni. ṣé lóòótọ́. bẹ́ẹ̀ ni mo jogún rẹ̀ ní. ọ̀rọ̀ kan tiẹ̀ ní gbẹ̀mí nú bọ̀ tí mo ní wọ́n á rí ọ fún ọmọ kékeré kan ni o mi ò rírú ẹ̀ rí ó pè mí lágàn ó lágàn ní mí ó ní ìbímọ kò sí tí òfin gbé tán lọ́mọ ọmọ kékeré ni o kékeré ó nìkan sì ní lọ́wọ́ ìyá rẹ̀. òun náà pé méjì. kò pé méjì wo agbègbè ti fa mo ń wá tí mo lè ṣe fún ọmọ náà. tá a ṣe fún un. bẹ́ẹ̀ ni tó bá síyán láyè kó sì lọ rè gbọbẹ̀ lọ́rùn mo fẹ́ fi pa ìyá rẹ̀ lẹ́kún. ẹ fẹ́ kó náà sùn. kí ìyá rẹ̀ fojú sunkún rẹ̀ owó tó dá mi mo fẹ́ fi dá ìyá rẹ̀ náà padà. n kò burú ohun tẹ́mi ó fún yín wà. ṣiṣẹ́ rí wo ló wà lóhùn. kò sí. mo lẹ́yìn tó fún yín. bẹ́ẹ̀ ti rí. n tó ṣe bu ẹ̀ ń kọ́ lọ́gbọ́n. kí n kọ́ lọ́gbọ́n. ìyá mi ẹ ti ní mi ẹ fọkàn yín balẹ̀ ẹ dúró nílé balẹ̀. má lọ níbí wọn lọ sọ pé lè pankẹ́rẹ́ kú ni fún mi lélẹ̀ náà kí n lọ fi ṣe ní pàṣán díẹ̀ lọ fi ṣe pàṣán fún un tó bá síyán láyé kó lọ rè mọ́ gbọbẹ̀ lọ́rùn. bí n bá ṣe fún yín ta mo fẹ́ ṣe fún bẹ́ẹ̀ bá ti wá lóòótọ́ ẹ dá padà fún mi. wọ́n dá padà o sì ní pankẹ́rẹ́ kú ni kínní. bẹ́ẹ̀ ni wọ́n kò bóyá. ṣé kí n dánwò láàárẹ̀ bí a fi nà ó wò ó. ìyá wa ṣé kí n wá pé mo tún ti sóore sí ni. ò ní sóore sí lásìkò inú mi dùn jẹ́ tètè lọ fi ṣiṣẹ́ tó wù mí tí mo fẹ́ ṣe wọn. lẹ́ẹ̀ bá ti lò ó tán ẹ dá padà fún mi. mo dá padà. èmi náà jogún rẹ ni àgbàgbà mi náà fi lé lọ́wọ́. mo dúpẹ́ bẹ́ẹ̀ ní tiẹ̀ rí adigbọ́ ti fa kò ní owó tí ń bá ìlú tó mọ̀ ń bá ikú. wo ẹ̀bùn rẹ báyìí ni bẹ́ẹ̀ ni obìnrin ò gbó kò ṣe mo dúpẹ́ lọ́wọ́ rẹ o. tá a mọ̀ ń wí nù. mo jí kò nílò sùn rẹ pé sẹ́pẹ́ ń parí rẹ lónìí èmi ni wọ́n sẹ́nu belebele wájú mi tó ń pé àgàn ni mí. èmi ò pè yín lágàn ìpè yín lágàn. ìwọ ò pè mí lágàn. ṣèbẹ́yìn lẹ pè mí lọ́mọ elétí kan pé yín níwájú yín lẹ́yìn mo sì ní kẹ́yìn náà lọ bí ti yín abẹ́ bímọ ni ẹ̀ bímọ. wọ́n sì tún sọ̀rọ̀ wájú mi olórí burúkú ni wọ́n mọ̀ yìí o nílò sùn àyà rẹ pé ń fẹ́ fún ọ̀pá mi.
Babe. Babe. Ah, go down. Babe. Jọ mi ò ṣe kankan mo ṣe eré níjọ. Jíde. Má ṣe báyìí jọ náà. Ah. Go down. Àsìkò àti padà sílé ayé rẹ ti tó láti lọ gbẹ̀san ikú tó pa ẹ́. Ó ṣe ọkọ mi. Ìwọ ọmọ burúkú ìtúni yẹ